Ẹ káàsán, mo kí gbogbo àwọn ọmọ Yorùbá lápapọ̀ káàkiri gbogbo àgbáyé. Nílé lóko lẹ́yìn odi mo kí gbogbo wa. ń bọ̀ lókè àwọn ládẹ́dẹ́ o. Ìyẹn láyé ìjọ́un. Àmúra èyí á fún jàtì gidi ni. Á débẹ̀ tí wà dandan ní àsìkò tá a wà yìí. Ọ̀rọ̀ awuyewuye lórí oyè lèmọ́mú àgbà ìlú Ògbómọ̀ṣọ́. Ẹ rí wípé bá a ṣe ń gé wọn lọ́wọ́ kan ni wọ́n ń ṣe míì, bá a ti ń gé wọn lọ́wọ́ kan ni wọ́n ń múra láti ṣe òmíì. Mo fẹ́ ká ṣàkíyèsí dáadáa o. Lèmọ́mù Yínúsà yìí kò dájú wípé ọmọ bíbí ojúlówó ìlú Ògbómọ̀ṣọ́ ni arákùnrin yìí. Kò dájú rárá wípé ojúlówó ọmọ bíbí ilé Ayílára gangan ni, torí gbogbo ìgbésẹ̀ tí wọ́n ń gbé yìí, gbogbo ọ̀nà tí wọ́n ń rìn láti fẹ́ pé kí ìlú Ògbómọ̀ṣọ́ kó dàrú, ó ti wá kó ní Ògbómọ̀ṣọ́ nìkan báyìí. Ó ti kó ní Ògbómọ̀ṣọ́ nìkan báyìí o. Wọ́n ti tara bọ̀ báyìí. Gbogbo Ọ̀yọ́ state ni wọ́n fẹ́ kó papọ̀ báyìí. Gbogbo Ọ̀yọ́ state pátápátá ẹ gbọ́ ń pa ṣẹ̀ríà court tí wọ́n ń pariwo lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Kódà mìnítàn yìí number 1 lọ́yọ́ state, ẹnjìníà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé, bàbá wa ẹni ńlá ẹni yẹn ní àpọ́nlé, wọ́n ti sọ̀rọ̀ lórí rẹ̀. Ọ̀rọ̀ yẹn kò ń kékeré. Wọ́n ti múra takuntakun. Wọ́n ti ń rin gbogbo ọ̀nà láti fi jẹ́ wípé nítorí Lèmọ́mù Yínúsà Tálíátù oní afẹ́ fi gbé ṣẹ̀ríà court wọ Ọ̀yọ́ state. Torí rẹ̀ ní afẹ́ fi gbé wọ̀. Kódà àmì nítẹ̀yìn bí mo ṣe ń gbọ́ fírífírí bí àwọn kọ̀ọ̀kan tọ́já látìlẹ́yìn Yínúsà yìí ni wọ́n ń ṣiṣẹ́ yìí. Ni wọ́n ń ṣiṣẹ́. Mo ti ń gbọ́ ń pa mufti ìlú Ìwó, mo ti ń gbọ́ ń pa ọba Abdulrasheed Àkànbí Olúwo tìlú Ìwó. Mo ti rágbá àwọn méjèèjì yẹn dájú ń sìn wípé àwọn ti tún dárúkọ Lèmọ́mù Yínúsà náà. Torí ọ̀rọ̀ tiẹ̀ ni wọ́n fẹ́ fi gbé ṣẹ̀ríà lọ wọ Ọ̀yọ́ state. Torí ọ̀rọ̀ tiẹ̀ ni wọ́n fẹ́ fi gbé ṣẹ̀ríà court wá. Kó wá jẹ́ wípé wọ́n ó dúró nídúró wípé kí wọ́n máa fi yànyàn jẹ. Èmi ò sọ wípé ṣẹ̀ríà court dáa kò dáa, ẹ jẹ́ ká gbé yẹn sẹ́gbẹ̀ẹ́. Bọ̀ kí ni àníyàn wọn gangan? Àwọn tó ń gbé kinní yìí bọ̀ wá, àwọn tí ń jà lórí rẹ̀ wípé dandan àfi kí ṣẹ̀ríà court kó wà lọ́yọ́ state. Kódà bí mo ṣe ń gbọ́ gan, wọ́n nílùú Ọ̀yọ́ gangan wọ́n fẹ́ fi headquarter sí. Wọ́n nílùú Ọ̀yọ́ gangan òní wọ́n fẹ́ kọ́ headquarter rẹ̀ sí. Tí àwọn ọmọ Ọ̀yọ́ tí wọ́n ti ń fárígá pé rárá o, kò lè ṣeé ṣe o, kò lè ṣeé ṣe o. Gbogbo àwọn èèyàn ńláńlá jàǹkànjàǹkàn nílùú Ọ̀yọ́ state ni wọ́n ti ń tako ìgbésẹ̀ náà. Wípé rárá kò lè ṣeé ṣe. Èwo ni ṣẹ̀ríà court, èwo ni ṣẹ̀ríà law. Ṣé ńgbà tí awuyewuye ọ̀rọ̀ lórí oyè Lèmọ́mù Yínúsà tó wá ṣẹlẹ̀ yìí, ṣé gbà lẹ́wà yẹ pé gbé ṣẹ̀ríà court wá? Ṣé ọ̀nà tó dáa ńlọ́gbà ló fi wọbẹ̀? Sójúlówó ọmọ bíbí ẹbí Ayílára gangan ni? Ṣé ojúlówó ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ gangan ni? Torí ọ̀nà tó gbà wọ bí oyè yẹn, ìlànà mọ̀lẹ́bí ló fi gbà wọbẹ̀. Ìlànà mọ̀lẹ́bí bí wọ́n ṣe ń tò gẹ́gẹ́ bí ìdílé sí ìdílé ńlọ́gbà ló fi wọbẹ̀. Tó wá jẹ́ wípé àwọn ò tètè fúra ọ̀nà àlùmọ̀ǹkọ́rọ́ ìlórìn ló fi débẹ̀. Ṣùgbọ́n ṣe yìí ojú mọ̀lẹ́bí ti clear, gbogbo ọ̀nà ló náà wá rìn wípé láti fi borí àkọ́kọ́, láti fi borí ilé Ayílára. Ẹ̀dìmọ́wọ́ tí mo sọ yìí mọ́wọ́ o. Ẹlẹ́ẹ̀kejì láti fi borí ọba Ògbómọ̀ṣọ́ gangan, ìyẹn bàbá wa Àpèrè Ṣọ̀ún, kápẹ́ lápèrè Ṣọ̀ún gangan. Gbogbo àwọn tó wà lápèrè Ṣọ̀ún, lábẹ́ Àpèrè Ṣọ̀ún ni bàbá wa ọba Afọlábí Ọláoyè Ọládùnní Gándì Òrùmọgẹ́gẹ́ kẹta. Kádé ọpẹ́ lórí kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ bàbá, káwọn ẹ̀sìn ọba kan jẹ kó pẹ́, káṣí ọpẹ́ lẹ́nu kírùkẹ̀rẹ̀ kọ́ dọ́kẹ́ni. Ìlú Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́, ìlú Ògbómọ̀ṣọ́ ò ní dàrú. Ní rógun nílùú Ògbómọ̀ṣọ́ o. Wàhálà ní rí, fìtínà ní rí. Kó borí bàbá, kó borí àwọn ìjòyè,
látòrí igbákejì bàbá wa ìrántí orúkọ oyè wọn mọ́ kásápẹ́ látòrí igbákejì dé olóyè tó kéré jù nínú Ògbómọ̀ṣọ́ láti borí gbogbo Ògbómọ̀ṣọ́ lápapọ̀ generally láti fi jẹ́ wípé àwọn ni wọ́n fẹ́ máa control Ògbómọ̀ṣọ́ ìyẹn mufti ìlú Ìwó ọba Olúwo tìlú Ìwó ọba Abdulrasheed Àkànbí Ìlúfẹ́mi lóyè pẹ̀lú àwọn alátìlẹyìn rẹ̀ mí pẹ̀lú Alhaji Monsuru Bàbá Èjìdé Professor bóyá Saka kìnìún àbí Balógun àbí orúkọ wọn sáà ń porúkọ wọn lóríṣiríṣi ẹ wò ó ṣe yìí so gbogbo ọgbọ́n ni wọ́n ń dá gbogbo ọ̀nà ni wọ́n ń rìn láti fi jẹ́ wípé wọ́n borí Ògbómọ̀ṣọ́ lápapọ̀ Ògbómọ̀ṣọ́ àtòkò àtàgbègbè rẹ̀ wọ́n borí rẹ̀ báyìí túláàsì kọjá wípé Lèmọ́mù Yínúsà yìí àti àwọn tó jẹ́ bàbá àṣàlẹ̀ rẹ̀ àwọn aláfẹ̀yìntì rẹ̀ àwọn ni wọ́n fẹ́ máa kọ̀ǹtró gbogbo Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀ táwọn náà nílùú tiwọn tán lọ́ba nílùú tiwọn tí wọn ò sì rí i ṣe nílùú tiwọn ẹ jẹ́ ká ṣàkíyèsí gidi àwa Yorùbá o ibi tí ọ̀rọ̀ yìí ń lọ ibi tọ́rọ̀ yìí ń lọ à ń pè láró ní kinní kan yẹn à ń pè lówó yìí ńlá ronú à ń pè lówó yìí ńlá ronú náà ní ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ẹ̀sìn yìí ni ọgbọ́n wọn ń mú lẹ́sẹsẹ àfi ká fura ká tètè ṣègbésẹ̀ tó tọ́ lẹ́yìn aṣíwájú wa lẹ́yìn àgbààgbà ilẹ̀ Yorùbá àfi kẹ́ ẹ tètè múra kẹ́ ẹ ṣe ìgbésẹ̀ tó tọ́ ìgbésẹ̀ tó yẹ ọ̀nà tèmi mọ̀ láti ran ìran Yorùbá lọ́wọ́ òun lèmi rìn yìí agbára tọ́lọ̀ ń fún èmi láti fi ran ẹ̀yà Yorùbá lọ́wọ́ láti fi jẹ́ pé ká máa tara wa jí ibi tá a bá ti rí wípé à ń gbọ́ fínfín bì kan ká tètè sọ ọ́ jáde kí òkìkí kó tètè kàn síta gbogbo ibi tó yẹ bá yẹ kó dé kó tètè débẹ̀ káwọn tó yẹ kó gbọ́rọ̀ yìí kíákíá kó wọ́n tètè gbọ́ láti fi jẹ́ wípé kí wọ́n mọ ọ̀nà àbáyọ ọ̀nà wo lọ́tọ̀ ọ̀nà wo lọ́yẹ láti rìn láti fi jẹ́ wípé a ní padà wá bọ́ sóko ẹrú torí gbogbo ọ̀nà táwọn ẹni yìí rìn ní wípé wọ́n fẹ́ kó ìran wa lẹ́rú ni wọ́n fẹ́ kó ìran wa lẹ́rú ni o wọ́n fẹ́ kó ìran Yorùbá lẹ́rú pátápátá torí wípé àṣà aláṣà tá a sàmúra kankan wípé túláàsì òun la gbọ́dọ̀ tẹ̀lé àṣà tí èsè tiwa tó jẹ́ pé ńlá sàmúra wípé dandan òun la gbọ́dọ̀ ṣe kì í wá tún wá ṣe pé lọ́nà wípé ire ni wọ́n fi ń gbé wá nísìnyí ẹ̀yìn àwọn ìdílé kan jẹ ẹgbà oyè lọ́wọ́ wọn pẹ̀lú ọgbọ́n pẹ̀lú agbára ẹgbòyè lọ́wọ́ wọn oyè tẹ́ wá gbà lọ́wọ́ wọn yìí ń ṣe yìí àwọn ìdílé tó lóyè àwọn ti sọjí dandan ó fira ẹ̀ hàn síbí ọlọ́mọ ilé ni ọwá fira rẹ̀ hàn ìní ń sásọ̀tún ní ń sásòsì kàkà tí ó wà fi yọjú nínú ilé ẹbí Ayélára kó fira ẹ̀ hàn kàkà tí ó fi mófin tí àpèrè sọ̀hún ṣe ìyẹn bàbá wa ọba Afọlábí Ọláòyè Ọládùnní Gándì Òrùmagẹgẹ kẹta kàkà tí ó fi mófin náà ṣe gbogbo ọ̀nà ni wọ́n wá ń rìn láti fi jẹ́ wípé wọ́n fẹ́ borí gbogbo Ògbómọ̀ṣọ́ lápapọ̀ àtàgbègbè rẹ̀ yìí lákọ́kọ́ ó ti wá kó l'Ógbómọ̀ṣọ́ báyìí gbogbo Ọ̀yọ́ state pátápátá ni wọ́n fẹ́ capture àníyàn wọn gangan kò wá yé wa bóyá fẹ́ sọ gbogbo Ọ̀yọ́ state pátápátá ìgbà bá ti tẹsẹ̀ bọ́ Ọ̀yọ́ state wọ́n tún bọ́ sọ́sùn state wọ́n bọ́ sí Ògùn state wọ́n bọ́ sí Lagos state bí wọ́n sì máa tọ̀ káàkiri nìyẹn so ìgbésẹ̀ ti bẹ̀rẹ̀ fún wọn báyìí o ni ló mú wa pariwo ìgbésẹ̀ ti bẹ̀rẹ̀ fún wọn wọ́n ti gbéradì wọ́n ti múra láti ṣiṣẹ́ wọ́n ti ń ṣègbésẹ̀ ọ̀nà tí wọ́n fẹ́ rìn tí Ògbómọ̀ṣọ́ gan náà yìí tí ìrárídájú rẹ̀ mò ń gbọ́ fìfì pé Lèmọ́mù Yínúsà pé ó ti dá sẹ̀ríà kọ̀túlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ mẹ́sì lọ́ fẹ́ dá a kalẹ̀ ní àárín yẹn náà ò tí ì yé mi tó àárín yẹn ò tí ì yé mi ìwọ tí ó fi èrú jókòó lórí àga tí wọ́n ní ó dìde lórí àga alága ṣé o mọ̀ pé n tó ṣe yẹn gan kò ń ṣe ń tó bá òfin mu ń tó bá sẹ̀ríà gangan mu ẹ wá fẹ́ gbé sẹ̀ríà wá tí bí wọ́n gangan lọ yẹ kí sẹ̀ríà yẹn kọ́kọ́ mú ìwọ Yínúsà yìí gangan ló yẹ kí sẹ̀ríà òfin yẹn kọ́kọ́ mú kó dì ọ mọ́lẹ̀ kó dì ọ sínkún kó mú ọ lọ́wọ́ kó mú ọ lẹ́sẹ̀ ṣe wá rí wípé ẹ rí i pé mò ń pariwo èmi ò sì ní yé pariwo èmi ò ní lajú kalẹ̀ kájẹkùn oko wa sóko ẹrú ìtọ́ wà nù wọn ìfẹ́ inú tiwọn làwọn ń ṣe kì í sọ̀rọ̀ ẹ̀sìn yìí ní ẹgbẹ́ lójú
èmi fi ń yé gbogbo wa bẹ́ẹ̀ kìí ṣe ọ̀rọ̀ ẹ̀sìn Islam yìí ni gbogbo wọn gbé lójú o, kìí ṣe torí Islam wọn fi ṣe gbogbo tí wọ́n ń ṣe yìí o. àwọn láǹfààní kan tí wọ́n ń garùn wò, wọ́n láǹfààní kan tí wọ́n ń fi wá gbà, wọ́n ní àǹfààní kan, wọ́n lóore kan tó jẹ́ pé àkójọ ìran Yorùbá àwọn ń fi wá gbowó ni, wọ́n ń fi wá gba ọlá, wọ́n ń fi wá gba orúkọ, wọ́n ń fi wá gba iyì. ó wá jẹ́ wípé wọ́n ń ta ìran tiwa ni, wọ́n fẹ́ kó wa sínú kùkú pátápátá. gbàmbá kó sínú àgò wọn gbé wa láwọn ìran tí wọ́n fẹ́ gbé wa lé lọ́wọ́. gbogbo wa náà ni a ti ń rí báyìí, gbogbo wa là ti ń rí o. la gbọ́dọ̀ fi dẹjú dáadáa, la gbọ́dọ̀ fi ṣe làákàyè. ẹ̀sìn Islam ni, ẹ̀sìn Islam ni, ẹ má jẹ́ ká tanra wa. ní táwọn jẹ làwọn ń wá o, ní tí wọ́n fẹ́ jẹ́ nínú ayé ni làwọn ń lé. ipò táwọn fẹ́ dé nínú ayé ìní tọ́ràn máwọn kankan lójú, kò sí tọ́kàn pẹ̀lú ìrántí wọn, kò sí tọ́kàn wọn pẹ̀lú wípé ìran Yorùbá lélẹ́yìí, àṣà Yorùbá lélẹ́yìí. ẹ̀rí pé ibi tí wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀, wọ́n gbógun oníṣẹ̀ṣe òrìṣà. ṣé wọ́n mú yín lágídí pé ẹ̀sùn òrìṣà ni? láyé ìgbà Nábì Muhammad sallallahu alaihi wasallam gan wọ́n ní kò rí òrìṣà yìí parẹ́, ṣé kò sọ́lọ́run mọ́ ni, tí bọ́lọ́run wà. tó wá jẹ́ pé foundation bíi tẹ́ ti bẹ̀rẹ̀ nìyẹn. olóòṣà ẹ̀mélòó ni àwọn ń kígbe mùsùlùmí káwọn fẹ́ pa mùsùlùmí rẹ́, ẹ̀mélòó làwọn ń kígbe pé wọ́n fẹ́ pa kìrìsìtẹ́nì rẹ́, ṣe bí jẹ́jẹ́ wọ́n ń ṣẹ̀sìn wọn, fi wọ́n lẹ̀ pẹ̀lú ẹ̀sìn wọn. ẹ̀yin náà lẹ sọ pé lakùndí níkún wàlíyàdín, pé ṣé tiẹ̀ ń ṣe tèmi, ṣé tiẹ̀ ṣẹ̀sìn tiẹ̀ lọ́tọ̀ kémi náà ṣe tèmi lọ́tọ̀, má bu ọlọ́run tèmi kémi náà má bà bu ọlọ́run tiẹ̀. so bàbá wa wò dáadáa sí yìí, kí ló fẹ́ fa etí àṣà wípé by fire by force, by túláàsì asáfẹ́ gbé òfin wọ̀lú, òfin ṣẹ̀rí asáfẹ́ gbé wọ̀lú, tí ó wàá jẹ́ wípé gbogbo mọ̀dàrú tí Yínúsà ti ń ṣe bọ̀ láti ilẹ̀, ìyẹn tó pèrè ńlẹ̀ mọ́mọ́ Ògbómọ̀ṣọ́, gbogbo mọ̀dàrú tó ti ń ṣe bọ̀, gbogbo jàmbá tó ti ń ṣe, gbogbo ọgbọ́n àrékérekè tó ti ń ṣe, ẹ wàá fi ṣẹ̀ríà yìí òun lẹ́ wàá fi gbé ń dì í, ẹ wàá tọ́nu ọ̀rọ̀, ẹ yí ọ̀rọ̀ mọ́ wa lọ́wọ́, bọ́rọ̀ ò ṣe lọ ẹ yí ọ̀rọ̀ síbẹ̀. bí ìpàṣẹ ti mọ̀lẹ́bí ló fi wọ ibi oyè yẹn, ààfin ló ti lọ gbọ̀pá àṣẹ, ààfin ló ti lọ wé láwàní, láàfin Ṣọ̀ún wọ́n ti fi joyè, láàfin Ṣọ̀ún ló ti joyè lèmọ́mú àgbà tó lóun jẹ́ ń bẹ̀, ìgbókù ń bẹ̀ tán tó di pọ́ fẹ́ dàrú mọ́ wọn lójú, tó di wípé àwọn tó ní oyè ti rí i pé kì í sara àwọn, pàápàá jùlọ wọn ní ìsọmọ Ògbómọ̀ṣọ́. gbogbo ọ̀nà lẹ́wọ́n rìn láti fi pé ẹ fẹ́ dojú Ọ̀yọ́ state bolẹ̀ báyìí, Ọ̀yọ́ state lẹ fèsì generally báyìí, Ọ̀yọ́ gangan ilẹ̀ fèsì báyìí. ẹ fẹ́ make sure wípé tẹ́ ẹ bá ti rọ́yọ̀ capture, tẹ́ rí Ọ̀yọ́ state mú, ẹ tún bọ́ sí Ọ̀ṣun state, ẹ tún capture òun náà, ẹ tún bọ́ sí kinní kan state, ẹ tún capture òun náà. bẹ́ẹ̀ sì fẹ́ máa rìn lẹ́yọ kọ̀ọ̀kan nìyẹn. Ọlọ́run ò lè gbà fún yín, Ọlọ́run ò lè gbà fún yín o. gbogbo wa lábẹ́ wulẹ̀ tì yín o, torí a ti rí wípé ẹ̀sìn Islam tẹ́ ń pariwo yìí ìwà yóò lẹ̀ fi ń ṣe fún wa o. so ibi tọ́rọ̀ dé dó ń sìn yìí, gbogbo àwa mùsùlùmí, eléyìí sì kúrò ní mùsùlùmí nìkan, àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí òdodo àtàwọn oníṣẹ̀ṣe nílẹ̀ Yorùbá, ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan o, ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan ká mọ̀ ń tà ń ṣe o. ẹ gbé ẹ̀sìn sẹ́gbẹ̀ẹ́, àwọn eléyìí fẹ́ pa ìran wa run ni, ìran Yorùbá gangan ni wọ́n fẹ́ parun. they want to kill Yorùbá human race, wọ́n fẹ́ pa ìran Yorùbá àṣà wa, wọ́n fẹ́ parẹ́ pátápátá. kí ló kàn yín pẹ̀lú ẹlẹ́bọ tẹ́ ń pariwo ojoojúmọ́? láyé ìgbà Nábì gangan àwọn ẹlẹ́bọ wà, wọ́n fà sọ́tún fà sósì fà sí wá fà sẹ́yìn, Ànábì gangan ò rí wọn parẹ́. ó ní ìdí tọ́lọ́run fi dá ẹ̀sìn kọ̀ọ̀kan sórílẹ̀ ayé, ó ní tó ń káyé, ó ní tí ẹ̀sìn kọ̀ọ̀kan ń ṣe fọ́lọ́run rẹ̀, ó ní tẹ́sìn kọ̀ọ̀kan ń ṣe. kí wá ló fẹ́ fa agídí kásámọ́ lo gbogbo ọgbọ́n àrékérekè láti wí pé Lèmọ́mù Yínúsà ò ní kú lórí oyè, yóò kú òkè sóyè rẹ̀ ni. gbogbo ọgbọ́n tẹ̀ ń dá ibi tẹ̀dẹ̀ ń bá lọ́sìn, tẹ́ bá ti fìdí kinní yìí múlẹ̀ tán, tẹ́ ti fìdí ẹ̀ múlẹ̀ dáadáa, tó ti ta kàngbọ̀n sílẹ̀ láti máa fi yan àwọn èèyàn jẹ ni. kò sí nǹkan méjì tẹ́ fẹ́ dálẹ̀ fún. ṣé bí ń bẹ láwọn stéètì míì tí èsè ti wá ń bì í, ṣé wọ́n fi ń yẹ̀yàn jẹ ni, ṣé wọ́n fi ń gba oyè olóyè ni, ṣé wọ́n fi ń ṣe àkóbá fún wa ni, ṣé wọ́n fi ń ṣàkóbá fún ìlú ni?
ṣùgbọ́n ọ̀nà tẹ́yìn ń gbà ọ̀nà tẹ́yìn rìn sí láti fi dá àwọn tẹ́fẹ́ fẹ́ gbé kalẹ̀ yìí sí ìjàmbá wà ń bẹ̀ wàyó wà ń bẹ̀ ẹ dẹ̀ fẹ́ ta ìran Yorùbá ni ẹ fẹ́ fà wá sẹ́yìn pátápátá ẹ fẹ́ pa gbogbo àṣà wa rẹ́ pátápátá gbogbo ẹ̀ ló ti fojú hàn nínú wà yín nínú sọ̀rọ̀ sí yín nínú sí sí yín Ọlọ́run ní fún yín ṣe àdúrà yín ò lè gbà lórí ẹ̀ Mufti ìlú Ìwó àdúrà yín ò lè gbà lórí rẹ̀ gbogbo ẹnu la fi ń sọ àwa gan dúró tán fún yín ni àwa gan dúró tán ni o àdúrà yín ò lè gbà lórí ẹ̀ lè rọwọ́ mú bẹ́ o àbùkù lẹ́ máa bá pàdé ń bẹ̀ Lèmọ́mù Yínúsà àbùkù ló máa bá pàdé la fi ń pariwo fún ẹ kíkankíkan là ń sọ ìnè lókè fún ẹ là ń sọ lóhùn òkè kúrò níbi oyè olóyè it's not by force it's not by fire tí o bá ń ṣe tèèyàn fi kalẹ̀ dandan ni kó kírun mọ́sálásí ń bẹ̀ fún yẹn kó dúró mọ́sálásí yẹn ni túláàsì ni kó dúró ń bẹ̀ yẹn ni ọwọ̀lú lọ́nà èrú ọgbà lọ́nà èrú àṣírí ti tú afẹ́fẹ́ ti fẹ́ àti rí fùrọ̀ adìẹ afẹ́fẹ́ ti fẹ́ ṣùgbọ́n afẹ́fẹ́ dẹ̀ ti fẹ́ tá a ti rí fùrọ̀ adìẹ yẹn káàdì ẹ̀ pàdé mọ́ ló kù bóyá ilẹ̀ fáwọn olóyè dọ́pọ̀ àṣẹ padà dáhùn pa àṣẹ padà eléyìí ti kọjá bẹ́ẹ̀ gbogbo ẹjọ́ tẹ̀ ń pè yẹn tẹ̀ èmi ọ̀gbọ́n pẹ́ ni tí ń pẹjọ́ tó mọ ṣẹjọ́ síwájú rí tìyín yìí mọ gbọ́ tìyín la rí rí ẹni tó pẹjọ́ gangan ẹ̀rù ń bà pé kàn mọ́ ṣèdájọ́ kí ló dé tẹ́rù ń bà yín kí ló dé tẹ́rù ń bẹni tó pẹjọ́ wípé ẹ tó máa ṣẹjọ́ síwájú ẹ máa ṣẹjọ́ síwájú torí rẹ̀ ní tí ò sí ńlẹ̀ tẹ́lẹ̀ òun ń kalẹ̀ ní sẹ̀rí àkọ́tù l'Ógbómọ̀ṣọ́ mi mọ̀ bóyá ti bẹ̀rẹ̀ bóyá àwọn ètí bẹ̀rẹ̀ mo fẹ́ ṣèwádìí lórí yẹn ìwọ gan ló yẹ kí sẹ̀rí àyẹn kọ́kọ́ mú kó di ọ lọ́wọ́ kó di ẹsẹ̀ rẹ yá bí ẹ ṣe máa ṣe ń bi sẹ̀rí àtẹ̀sọ̀ yẹn kọ́kọ́ fi wọ̀ gangan ṣe sample wọ́n fi ẹ́ ṣe sample fún gbogbo ayé so èyí tẹ́ ẹ ra wálé Mufti ìlú Ìwó gbogbo ẹ̀yin kọ̀ọ̀kan tẹ̀ sásábẹ́ náà àṣírí gbogbo yín ó tú kò sọgbọ́n tẹ́ fẹ́ dá sí àṣírí yín máa tú gbẹ̀yìn àṣírí yín máa tú gbẹ̀yìn ni tó bá jẹ́ pé yín tẹ̀ ń gbé bọ̀ wá àníyàn rere lẹ ní pẹ̀lú ẹ̀ tó bá pé yín tẹ̀ ń gbé bọ̀ wá àníyàn dáadáa tí ń bẹ lẹ́ni ẹ̀mí èèyàn rẹ̀ ló wà lẹ́mìí yín kí ló fẹ́ fa wàhálà kí ló fẹ́ fa fìtínà ó tiẹ̀ tó bàbá Mufti yìí wàá máa hùwà wàá máa sọ̀rọ̀ àti bí ẹni pé wà ló bí gbogbo ìran Yorùbá wàá máa sọ̀rọ̀ wàá máa fọ́ gbẹ́yà wàá máa halẹ̀ wàá máa rèk bí ìgbà tó jẹ́ pé wọ́n lọ ń bọ́ gbogbo ìran Yorùbá gbogbo àníyàn yín adẹ̀ ti mọ̀ àti màníyàn yín o èrò ọkàn yín àti mọ̀ o ẹnìkan ò lè tú ẹnìkan jẹ ẹ̀ ń fi ìran wá gba owó ni ìsìláàmù ni ó ní tí ń bọ́ sápò tiyín ẹ lè rí wa kó sínú kùkú èyí tẹ́ gbà ń ti tó ẹ jáwọ́ ń bẹ̀ ẹ lè ríran wa tà ẹ lè rí wa tà ẹ dèdè rí ẹ̀sìn kankan káńsù torí ntẹ́ ń dáwọ́lé gbogbo ntẹ́ ń tẹ̀ láti ṣe yìí ogun ńláńlá lẹ fẹ́ dá kalẹ̀ ẹ dẹ̀dì tẹ́rí sí ogun ńláńlá lẹ fẹ́ dá kalẹ̀ láyé gbà nábì gan sallallahu alaihi wasallam wọn là nábì gan ò rí ṣe kò rí àwọn ẹlẹ́bọ parẹ́ kò rí kìrìsìtẹ́nì parẹ́ sẹ́yìn lẹ́wà fẹ́ dá o nílùú tíjọba wà lẹ́wà mú ẹnìkan tó fi ń wà tẹ́ pé freedom of speech freedom of everything wà ó lè ṣẹ̀sìn tó wù ẹ́ it's not by fire it's not by tulas ẹ ò dẹ̀ lè mú ẹnìkan kan bó ti lè kó àfà rẹ kó gbóná tó bó ti lè wù kí pásítọ̀ ẹ gbóná tó bó ti lè wù kí babaláwo ṣẹ̀ṣẹ̀ rẹ kó gbóná tó o ò lè mú ẹlòmíì ní tipátipá sínú ẹ̀sìn ẹ o lè mú ẹlòmíì tipátipá o lè fagídí múyàn o lè múyàn ní tipátìkúkù pé túláàsì àbí kó di mùsùlùmí kí pásítọ̀ pé àwọn kan gbọ́dọ̀ di kìrìsìtẹ́nì túláàsì kí babaláwo dúró nídùú wípé by fire by force muslim àti christian wọ́n gbọ́dọ̀ di bí àwọn oníṣẹ̀ṣe kò ṣeé ṣe lórílẹ̀‐èdè tá a wà yìí ní orílẹ̀‐èdè míì kò ṣeé ṣe rárá sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ò ń ṣe ṣeréṣeré kò ń ṣe ṣeréṣeré ẹ tọwọ́ ọmọ yín bọ́ sọ ọwọ́ ọmọ yín ẹ tì í bọ́ sọ ẹ ti ọwọ́ ọmọ yín bá sọ ọ̀rọ̀ tayọ gbogbo bẹ́ẹ̀ ṣe mú yìí o gbogbo ọgbọ́n àrékèrèké tẹ́ ń lò yín ló sọ ó kúrò lórí oyè ó máa kúrò ńbẹ̀ kò ń sóye bàbá ẹ̀ ni kò ń sóye ìran ẹ̀ ni kò lẹ́tọ̀ọ́ ẹ̀ ẹ̀yin tó jẹ́ pé ẹ̀yin ń wúra yín gẹ́gẹ́ bí àáfà ńláńlá wa náà dẹ̀ ń fojú ẹ̀ wò yín gbogbo wa tẹ́ ń wù yín gangan ẹ̀ kàn ń wúra yín lẹ̀ ni bàbá Mufti ìlú Ìwó ẹ̀ ń wúra yín lẹ̀ ni ẹ̀ ń wúra yín lẹ̀ ni
ẹ̀ ń wọ́ra yín lẹ̀ ní ẹ̀yin lẹ́ sábàyà gbangba fún yín sà. Ẹgbẹ́ Rábítà dìde láti ṣe ìwádìí ọ̀rọ̀ wọn ò pa àwọn fẹ́ dájọ́ káwọn tàn mọ́lẹ̀ sí tó wà ń bẹ̀. Ẹ̀yin lẹ́ ń gbáwájú lẹ́ ń gbẹ̀yìn. Ẹ̀yin lẹ́ ń rin gbogbo ọ̀nà láti da gbogbo ètò tí wọ́n ń ṣerú. Kí lẹ fẹ́ rí gbàgbé lé bàbá? Ó yí òǹkálukú fa. Ó yí everybody. Ó yí òǹkálukú. Gbogbo wáàsí tẹ̀ ń ṣe wáàsí tẹ́ believe pé ẹ lè brainwash àwọn èèyàn, ẹ kàn lè máa fi wáàsí yẹn kó àwọn èèyàn lẹ́rú. Àwọn tí wọ́n ń rìkọ́dù yín gan fi yín pawó ni, I'm telling you sincerely. Kò sọ̀rọ̀ gidi nínú ọ̀rọ̀ yín. Kò sí ọ̀rọ̀ tó nítumọ̀ rere nínú gbogbo wáàsí tẹ̀ ń ṣe. Gbogbo wáàsí àlùbọ̀nkọ́rọ́ yín tẹ̀ ń ṣe yẹn gbogbo ẹ̀ ló ti yí òǹkálukú. Ntẹ́ jẹ, ntẹ́ mu, ntẹ́ nẹ, ntẹ́ lò bẹ́ẹ̀ ṣe fẹ́ dà nínú ayé. Ipò tẹ́ fẹ́ dé nínú ayé ilẹ̀ ń lé. Tẹ́tẹ́ bá wá lé dandan ní kẹ́ tàná tí wá ní. Àwọn ò ní kẹ́ má lé pọ̀, everybody ló ń lé ọlá nínú ayé náà. Everybody ló ń lé owó, everybody ló ń lé ọrọ̀. Kò sẹ́nì kankan tó lè takò ẹnì kankan wípé n tó ń lé ò ń lé owó kó má lé owó mọ́ ọ̀nà tó gbà lé ni. O lè torí kó dáa fún wọ kó fẹ́ ba ìtì ìran Yorùbá jẹ́. O lè torí òkè tí wọ́n fẹ́ gùn kó fẹ́ ta ìran tiwa, a lè gbà fún ẹ. O tiẹ̀ tó bẹ́ẹ̀, agbára ẹ̀ ò ká. Òun kò ti train àwọn kan fún kàràtì, yẹn mélòó ló fẹ́ ja kàràtì? Òun kò ti train àwọn kan. Ọmọ inú ẹbí bí làwọn fẹ́ kó train. Ọmọ tẹ́yìn bínú gangan ẹbí ẹ fẹ́ àwọn ìyàwó rẹpẹtẹ. Ẹkú ní Islam fàyè gbà bí ẹ bá ti lágbára rẹ̀ ẹ fẹ́ ìyàwó rẹpẹtẹ, bímọ rẹpẹtẹ, ẹ wá train wọn fógun. Torí ìsìn àwọn ọmọ ọlọ́mọ lẹ́yìn ń pariwo pé ẹ ti train wọn bí ẹ ṣe ń ja kàràtì, bí ẹ ṣe ń wẹdò, bí ẹ ṣe máa ṣe pùpù ní tó kù báyìí. Ẹ má train àwọn ọmọ ọlọ́mọ o. Ẹ má lo àwọn ọmọ ọlọ́mọ ní iṣẹ́ dé tòrútòrú. Ẹ má lo àwọn ọmọ ọlọ́mọ fún iṣẹ́ bọ́ ọba lè dé kó dé bọ́ bá parẹ́ síbẹ̀ you are on your own. Ẹ má lo àwọn ọmọ ọlọ́mọ bẹ́ẹ̀. Ẹ fẹ́ ìyàwó kọ́pọ̀ nínú ayé. Ẹ wá bímọ lẹ̀ lọ rẹpẹtẹ, kẹ́ ẹ ṣe súná lọ rẹpẹtẹ. Kẹ́ ẹ fẹ́ ìyàwó, kẹ́ ẹ bímọ tọ́pọ̀. Ẹ wá kó àwọn yẹn síta. Ẹ láwọn yẹn lè fẹ́ tírèènì fógun. Ó sì yẹn máa tẹ́ wa lọ́rùn pé yes ẹ múra ogun lóòótọ́. Nísìnyí o tó ń lọ gbogbo ìgbésẹ̀ tí wọ́n ń gbé lórí wípé àwọn fẹ́ dá sẹ̀ríà kọ̀tù àbí sẹ̀ríà lọ wọ́n sàǹkà fẹ́ gbé wá sọ́yọ́ state. Mo fẹ́ kẹ́ tún gbọ́ lẹ́nu àwọn èèyàn kẹ́ gbọ́ ohun tó ń lọ. Àníyàn wọn ò kéré nú ayé o, àníyàn wọn ò kéré o. Gbogbo ọ̀nà wọ́n rìn láti kó wa lẹ́rú o. Gbogbo ọ̀nà ni wọ́n rìn láti fi tẹ gbogbo àṣà wa rì pátápátá. Ọlọ́run wa nígbà fún wọn káwa náà wá fún bẹ́ẹ̀tì wa ká múra dáadáa. Tí lèmọ́mù yẹn fẹ́ gbà wọlé ẹ̀rí pa ti ń pariwo sẹ́yìn wípé ọ̀rọ̀ lèmọ́mù yìí àfi ká múra gidi fún ká kún fàdúrà. Eléyìí bógun ó ṣe ṣẹlẹ̀ tí wàá lọ́ọ́ ṣẹlẹ̀ ni wọ́n dúró fún ayé. Àwọn aláwọ̀ afọgbọ́n gbé láfi làákàyè gbé láfi ìmọ̀ àtòyé gbé lákùlẹ̀ dáhùn. Àwọn eléyìí kílẹ̀ Yorùbá bàjẹ́ ni wọ́n dúró fún. Tó fi máwọn àáfàá ẹgbẹ́ ara wọn gangan wọ́n ń takò àwọn àáfàá ni. Èmi ò rí ibi táfà ti ń takò àáfàá o. Báfà bá ṣe wáàsí kan bọ́ bá kù díẹ̀ káàtó sí báfà kejì ó sì kọ̀rẹ́tì ẹ̀ ẹjọ́ gbọ́ra yín yé ẹ fìmọ̀ ṣọ̀kan ẹ̀sìn ó lọ sókè. Gbogbo ọgbọ́n ni wọ́n ń dá, wọ́n fẹ́ fọ́fìtì wa pátápátá, wọ́n fẹ́ máa fi wá pawó. Kọ́ńtrátì ni wọ́n gbà. Ẹ lè rí ilẹ̀ Yorùbá ta o. Ẹ lè rí wa ta gbogbo ọ̀nà o. Ẹ lè rí wa ta. Ní farabalẹ̀ fún débi pé rí wa ta. Ẹ̀yin ń bo mélòó lára yín. Ẹ jẹ́ ká lọ wo fọ́nrán yìí. Gbogbo tí mò ń sọ kẹ́rí wípé wọ́n ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni. Àìsí dúró tán pẹ̀lú ara wa. Gbogbo àníyàn yín ò ní wá sí ìmúṣẹ. Gbogbo àníyàn burúkú tẹ bá ní fúnlẹ̀ Yorùbá kò lè wá sí ìmúṣẹ. Ẹ tẹ̀lé mi ká lọ. Ẹ jẹ́ ká lọ wo fọ́nrán yẹn. Ìwò pé ọ̀rọ̀ ṣàríà ni wọ́n tún gbé wọ ní Ọ̀yọ́. Wọ́n sọ pé àwọn kan ní pé àwọn fẹ́ bẹ̀rẹ̀ ṣàríà court kìíní kankan. And I said people may try, but for me ní Ọ̀yọ́ state our laws as a constitution of Nigeria is what I swore to uphold, and
If they are within the law, fine. But if they are not, they should expect that I will insist that the law must be followed. Then, so let's use this opportunity to say to the people. Tàbádẹ̀ sọ fún yín pé nílùú bàbá tiwa àwo òkèrè, tàbádẹ̀ sọ pé lọ́yọ̀ kò ní ṣẹlẹ̀ nìyẹn. Kò sírò àwọn àfáà tí ò bá jẹ́ gbogbo ẹnu ni mo fi sọ kò ní ṣẹlẹ̀. Torí mo nígbàgbọ́ pé nǹkan tí Ṣèyí Mákindé sọ yìí ẹ gbọ́ kí wọ́n sọ̀rọ̀ lé lórí. Ẹ gbọ́ ọ̀rọ̀ tí Ṣèyí Mákindé sọ. Eléyìí ò ṣe pé ọ̀rọ̀ propaganda àbí àmọ́ nǹkan tá à ń wí àbí kí náà ń sọ gan àbí kí náà ń wí ẹ gbọ́ kẹ́ kọ́kọ́ gbọ́ kí n sọ̀rọ̀ lé lórí. Mo pé ọ̀rọ̀ ṣàríà ni wọ́n tún gbé wọ ní Ọ̀yọ́. Wọ́n sọ pé àwọn kan ní pé àwọn fẹ́ bẹ̀rẹ̀ ṣàríà court kìíní kan. And I said, people may try, but for me, near your state, our laws at the Constitution of Nigeria is what I swore to uphold. And if they are within the law, fine. But if they are not, they should expect that I will insist that the law must be followed. Then, so let's use this opportunity to say to the people. Kí n wo pé ọ̀rọ̀ ṣàríà ni wọ́n tún gbé wọ ní Ọ̀yọ́. Wọ́n sọ pé àwọn kan ní pé àwọn fẹ́ bẹ̀rẹ̀ ṣàríà court kìíní kan. And I said, people may try, but for me, near your state, our laws at the Constitution of Nigeria is what I swore to uphold. And if they are within the law, fine. But if they are not, they should expect that I will insist that the law must be followed. Then, so let's use this opportunity to say to you. Ẹ̀ṣẹ́ yìí náà ti wá gbọ́ nǹkan tí Ṣèyí sọ nílùú bàbá wa àwọn òkèrè náà ayé o àdẹ̀ tọrọ jẹ lọ́wọ́ èèyàn tó ti yé àmọ́ nǹkan tí wọ́n bá lè gbà nílùú wọn kọ́ máa gbé wa gbogbo sítórì yẹn láti gbọ́ o bá àmọ́ bóyá òótọ́ ni àbírọ́ a máa yan wọ́n ní àwọn ọba kan wọ́n lọ́ba kan ọba àwọ̀ àdánù mi mọba tó dárúkọ wọ́n ló mọ̀ pa sísítẹ́ẹ̀mù yẹn ẹ wá mọ̀ nǹkan tó bí mi inú jù láyé tó yà mí lẹ́nu mi lè sọ pé bí mi inú torí bàbá wa náà jẹ́ ó yà mí lẹ́nu kọ́ máa fi irú orúkọ bàbá Báṣọ̀run Ọ̀yọ́ kọ́ máa fi sí inú irú nǹkan báyìí bàbá tó yẹ pa àlà rẹ́spẹ̀tì bàbá Báṣọ̀run tó yẹ pé òun ló dàbí ọba lọ́yọ̀ọ́ bàbá ò gbọ́dọ̀ máa gbà irú yìí ò gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ bàbá Báṣọ̀run ẹ nídìí láti ro kíní yìí dáadáa o àwọn Yorùbá ní ìgbàlaṣọ ìgbàlèyàn ìgbà kan lòdèrè kókò gbogbo nǹkan tá a ṣe yìí gbogbo ẹ̀ la máa kẹsàn gbogbo ẹni tẹ́ ẹ bá jẹ́ ọmọ Ọ̀yọ́ irú àwọn bàbá wo ò yẹ kó máa wà ní kò torí orúkọ bàbá Báṣọ̀run wọn bẹ gbàgàdàgbà àwọn ọmọlú ṣẹ̀rí àtọ̀ bá ṣe o èmi dá ìwé yìí mo lọ Mẹ́kà mo lọ àjì ìyẹn ò indicate pé mo jẹ́ original Muslim if anybody want to quote me ẹni quote me ó ti yé yín ọ̀pọ̀lọpọ̀ wa náà ń ṣẹbọ ńlé wa irú èmi sìn ọmọ ológun ni mi wọ́n ń bọ Ògún lé bàbá mi nídòdẹ mo lè jẹ́ aláàjì bọ̀ yìí ò indicate yìí pé kán wá gbé ṣẹ̀rí àlọ́ tí òun ṣe tinú ti Ọ̀yọ́ ṣẹ̀rí àlọ́ ò ṣe báwo ni ṣẹ̀rí àlọ́ ṣe fẹ́ ṣẹlẹ̀ ṣẹ̀rí ẹ̀yin bàbá wa ẹ jẹ́ sọ ọkàn fún yípa ìrẹ̀lẹ̀ ẹ̀yin Ọ̀yọ́ Mèsì kankan ọ̀rọ̀ tó yẹ kẹ́ ẹ ṣe kẹ́ ẹ jà lórí bá a ṣe máa jọba kẹ́ ẹ ṣẹ̀tọ́ kẹ́ ẹ lọ gbé kéèsì kúrò ní kóòtù bàbá mi ìbúyàn bí mi dá o mi ì tó bẹ́ẹ̀ o bàbá Báṣọ̀run lógun ọ̀fẹ́ mi ì tó bẹ́ẹ̀ o àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe kẹ́ ẹ wá bẹ́ẹ̀ ṣe máa lọ gbé kéèsì kúrò ní kóòtù kọ́ jẹ́ ká jọba ẹ ṣe
bọ̀tí ìgbà tí kinní yẹn bá di pé ẹ má rò pé Ṣèyí Mákindé ò mọ nǹkan tó fẹ́ ṣe o. àwa kọ̀ọ̀kan tá a kéré yìí nínú ayé tá a kéré yìí a wà nínú àwọn tó sì ń ṣe ẹlẹ́bẹ̀ nípa owó tọ́lẹ̀ gbà tán ní àwọn ọba pín fáwọn èèyàn àwa kọ̀ọ̀kan wà ń bẹ̀ tó sì ń ṣe ẹlẹ́bẹ̀ ẹ̀yin bàbá yìí ẹja nísùúrù o ọba nìkẹ́ fún wa ọba làwa nídìí lọ́yọ̀ọ́ a nídìí ṣẹ̀ríà lọ ẹgbẹ́ ọ̀kan ni mo sọ ọba la nídìí lọ́yọ̀ọ́ báyìí a nídìí ṣẹ̀ríà lọ ẹni tó bá fẹ́ gbé ṣẹ̀ríà lọ kó lọ gbé ṣẹ̀ríà lọ sí ìlú wọn tẹ́mi mọ̀ pé àwọn Àbújá ò fọ́ sí tí mo mọ̀ pé àwọn Haúsá ò ní support àwọn tó ń pera wọn ní àìkáàdà àwọn onítẹ̀blíkì àwọn oníkìlíkan tó kóra wọn jọ kí ló dé tẹ́ fẹ́ fi ẹ̀sìn báyé jẹ́ ẹ wá tí wàá rí kíní yẹn ṣe gangan Ọ̀yọ́ lẹ wá ń gbé bọ̀ ẹ dẹ̀ rò páwa máa fóòdù wáǹdì àmọ̀ pé máa máa ṣọ́ wa àwa náà ń ṣọ́ yín ẹ wo ẹ rí you look me I look you òun lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí sìn ẹ fún wa lọ́ba bàbá Basọ̀run ẹ̀yin lẹ hẹ́ẹ̀dì gbogbo Ọ̀yọ́ lẹ́ni ẹ fún wa ní ọba a nídìí ọba lọ́yọ̀ọ́ ó tó gẹ́ a ti ń bẹ̀rù láti má dárúkọ yín torí pé a ti bá yín sọ̀rọ̀ ẹ̀ dẹ̀ respect wa gẹ́gẹ́ bí ọmọ bọ́ àsìkò yìí bàbá ó ti tó gẹ́ báyìí ẹ̀yin ló lórí gbogbo Ọ̀yọ́ Mèsì kí ló dé tẹ̀ jẹ́ ká lu kíní ìkó ẹ lu kíní ìkó ẹ lọ gbé kéèsì tẹ gbé sí kóòtù yẹn tí ẹ bá gbé kéèsì kó kóòtù ẹ fẹ́ ká jọba bọ̀ báwo lẹ ṣe fẹ́ wà lórí ipò tó tún wá di pé àwọn mùsùlùmí kan tó wá kóra wọn jọ wọn wá wò pé yín làwọn lè lò nígbà tí bàbá wà láyé àwọn ò ṣe gbé ọ̀rọ̀ ṣẹ̀ríà wá ìyálà ìyàtà ló bí da nínú àfáà tó wà nílẹ̀ Ọ̀yọ́ bàbá ńlá bàbá ta ló bí da tó lè wojú Adéyẹmí pé mò ń gbé ṣẹ̀ríà bọ̀ lọ́yọ̀ọ́ ẹ dá mi lóhùn o.